ṣàlẹ́ bọ́dún ṣàkàṣàkà Olódùmarè mo wà láàrin yìí ikú òdì palẹ̀ ilẹ̀ ní ó tẹ̀ ògbólógbò ẹ̀jẹ̀ kò ní mú mi ọ̀rọ̀ ó ṣe wọ̀ ẹnìkan ìgbọ́gbìrì ẹ̀rà ẹ̀gbọ́kú ọba lórí ìta ní gbọ́kú yín o. Guess who we have on the show today? ṣàlẹ́ bọ́dún ṣàkàṣàkà Olódùmarè mo wà láàrin yìí ikú òdì palẹ̀ ilẹ̀ ní ó tẹ̀ ògbólógbò ẹ̀jẹ̀ kò ní mú mi ọ̀rọ̀ ó ṣe wọ̀ ẹnìkan ìgbọ́gbìrì ẹ̀rà ẹ̀gbọ́kú ọba lórí ìta ní gbọ́kú yín o. ẹ wo kò sí bó ti léwu kò rí gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ilé ẹni sórí burúkú ìbànújẹ́ tó kéré tó tóbi kò ní dé báyìí kó tiẹ̀ ní àǹfààní láti gbé Ọdúnládé Adékọ́lá ẹ wo a ṣe ń padà bọ̀. èyí ti ṣe láàrin yìí ìlọ́dúndún òrìṣà ọkùnrin ogun wọ́n ní àwọn olókun ṣe ní adé ìdìgbò mẹ́kùn lọ́wọ́ ọ̀run ìṣẹ́ ní ipò ọmọgúnugún sì ní ipò ọmọ àpárò àgbéléwò ní èyí ti ṣe láàrin yìí ẹ sọ̀rọ̀ yín ìlọ́dúndún òrìṣà ọkùnrin ogun. ẹ wò ó ti rí bẹ́ẹ̀ èmi awo alápinni òrìṣà balẹ̀balẹ̀ ní girigidi gbàgbọ́ àwọn òkùnkùn wọn sì gbọ́ná bẹ́ẹ̀ igi sì kọ́ àwọn ẹ̀pẹ̀yìndà táyé ni kò máa bá mi ṣe èmi awo alápinni òrìṣà wóò. ẹ dákun kí ni fi sí nǹkan wọn ní kí mi mọ̀ pé mi sọ́yẹ̀ rí o pé kí n mọ̀ pé èmi o nǹkan tó dùn mí gan ni pé tó dùn mí jù tí mo fọ́ fún gangan ni o. bó ṣe jẹ́ nìyẹn. báwo ni Ibrahim Chata mọ́ ṣe ẹ̀. ọjọ́ àbẹ́ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ o. àfọkọ́yẹrí alápòore tọmọ aráyé pèlè lápò kan òlùlù lóhùn gbẹ̀dú ilẹ̀ mọ́gbàjà. wọ́n á ní wàá o wọ́n á ní kí n ṣe Ọdúnládé mo ní. kọ́bà ẹ wo èmi Ọdúnládé Adékọ́lá kùn la tí ó ṣe é sí nídìí. wọ́n á ní kí n ṣe lálùdé wọ́n á ṣe lálùdé mo ṣe alápínni mo ṣe wá ṣe wọ́n ní ṣé nǹkan tí mo ṣe yẹn ṣé mo lè tún ṣe àwọn fẹ́ mú fídíò. It's getting interesting. bíi. bọ̀dá Ibrahim wá. irọ́ Jigan ni àwọn ni mo lọ bá ṣe mọ́tò. ó ti yé mi. so wọ́n wá. rìkọ́ọ̀dù kíní yẹn mo wá tún ṣe bí mo ṣe dáàdì sà wọ́n wá post fídíò yẹn. wow. mo fi Ọlọ́run ọba ṣe lẹ́rìí irú followers yẹn irú like yẹn irú views yẹn mi ò rí láti ọjọ́ tí mo ti délé ayé sà. ìdọ̀gọ̀ làwánò ni mò ń jẹ́. so àwọn ló wá change ẹ pé nǹkan tí mò ń ṣe yìí mimic boy ni pé kí n máa jẹ́ mimic boy àwọn ló wá change kódà fún àwọn ló gba fóònù mi báyìí náà change ẹ sí mimic boy. wow. yes sir Jigan baba ọjà. shout out to Jigan baba ọjà. God bless you for your support. Amen. wow. àwọn ló wá change kíní yẹn wọ́n á sọ pé mimic boy ni kí n máa lò pé kò ń ṣe làwánù pé nǹkan tí mò ń ṣe yẹn mò ń mimic àwọn èèyàn ni pé kí n máa jẹ́ mimic boy. dáadé ibẹ̀ ni Alhaji Paso ibẹ̀ náà ti follow mi. bọ̀dá Ibrahim. Alhaji Paso Alhaji Paso máa follow ẹ. wọ́n follow ẹ báyìí. wọ́n follow mi wọ́n pè mí wá sí ọmọ lisa. irọ́ ni o. wàláì bí lazim. fún an experience yẹn. yes sir bí fídíò yẹn ṣe gbé wa tó ṣe lọ wọ́n follow mi mo rí wọn pé Alhaji Paso follow mi mo gbọ́ láyé mi ọ̀gá ńlá follow. ìjọba Fuji. bọ́yẹ follow mi yẹn ó dàbí ẹni pé wọ́n sí géètì àwọn followers. wọ́n sí géètì nǹkan lẹ̀ fún mi. Alhaji wa mẹ́sẹ̀jì mi pé ká wá sí ọmọlé pé ọ̀dà kan ní show kan tán fẹ́ ṣe pé kí n wá mo wá débẹ̀ ní ọjọ́ yẹn ọjọ́ wa jẹ́nu àwẹ̀ inú àwẹ̀ tí mo débẹ̀ yẹn mi ò wá rí àyè láti perform pọ̀ ìgbà tí mo Alhaji fún mi lówó. ṣàlẹ́ bọ́dún ṣàkàṣàkà Olódùmarè mo wà láàrin yìí ikú òdì palẹ̀ ilẹ̀ ní ó tẹ̀ ògbólógbò ẹ̀jẹ̀ kò ní mú mi ọ̀rọ̀ ó ṣe wọ̀ ẹnìkan ìgbọ́gbìrì ẹ̀rà ẹ̀gbọ́kú ọba lórí ìta ní gbọ́kú yín o. ẹ wo kò sí bó ti léwu kò rí gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ilé ẹni sórí burúkú ìbànújẹ́ tó kéré tó tóbi kò ní dé báyìí kó tiẹ̀ ní àǹfààní láti gbé Ọdúnládé Adékọ́lá ẹ wo a ṣe ń padà bọ̀.
èyí ti ṣe láàrin yìí ìlọ́lùdó òrìṣà ọkùnrin ogun wọ́n ní àwọn olókun ṣe ní adé ìdìgbò mẹ́kùn lọ́wọ́ ọ̀run ìṣẹ́ ní ipò ọmọgúnú gúúsì ní ipò ọmọ àpárò àgbéléwò ní èyí ti ṣe láàrin yìí ẹ sọ̀rọ̀ yín ìlọ́lùdó òrìṣà ọkùnrin ogun. ẹ wò ó ti rí bẹ́ẹ̀ èmi awo alápinni òrìṣà balẹ̀balẹ̀ ní girigidi gbàgbọ́ àwọn òkùnkùn wọn sì gbọ́ná bẹ́ẹ̀ igi sì kọ́ àwọn ẹ̀pẹ̀yìndà táyé ni kọ́ máa bá mi ṣe èmi awo alápinni òrìṣà wóò ẹ dákun kí ni mi sì gan wọ́n ní kí mi mọ̀ pé mi sọ́yẹ̀rì ó pé kí n mọ̀ pé èmi o nǹkan tó dùn mí gan ni pé tó dùn mí jù tí mo fọ́ fún gangan ni o. Bó ṣe jẹ́ nìyẹn. Wow. Mr. Ibrahim Chata, Mr. Odunlade Adekola, Baba Alápinni Òòṣà, Sanyẹ̀rì, Lálùdé, bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tí wà nílé ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ rí pé àrà ọ̀tọ̀ ni mo gbà yọ sí yín lénìí. Ẹni tá gbé wá àlejò mi. This man is very creative. Ẹ rí àwọn levels tán ti sáré gbé wa lọ. Wọ́n sáré mimicking àwọn legends wa nínú industry ni. Welcome to the show, Mr. Mimic. Ẹ jọ̀ọ́ ẹ sọ orúkọ yín gangan fáwọn aráalé. Orúkọ mi ni Lawan Mudashiru táwọn èèyàn mọ̀ sí Mimic Boy ní orúkọ mi. Ẹ jọ̀ọ́ ibo la ti gbé bí yín, school wo lẹ lọ, ibo lẹ ti kọ́ iṣẹ́ bí actor ni yín, bẹ́ẹ̀ni ibo lẹ ti kọ́ṣẹ́, ǹgbà wo lẹ join eré tíátà. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọmọ bíbí ìlú Alákẹ́tù ni mí. Alákẹ́tù tó wà ní Benin Republic. Okay, kò kí n ṣe K2 my 12. No. Alákẹ́tù Àkọ́bí Odùduwà tó wà ní after Ẹ̀mẹ̀kọ táwọn ṣẹlẹ̀ máa ń lọ. Okay. Alákẹ́tù. So ọmọ bíbí ibẹ̀ gangan ni mí. Kódà school French ni mo lọ. Wow. Ẹ lè sọ French bẹ́ẹ̀ ṣe jókòó. School French ni mo lọ. Ẹ sọ French díẹ̀ kẹfì. Comment ça va? Ça va. Ẹ máa ní ça va bien merci. Ok, Mon nez, comment ça va? Ça va bien, merci. Et chez vous? Comment tu m'as dit que comment ça va? Báwo ni? Ok. Comment ça va? Ça va bien, merci. Qui ni mo so yen? Mo wa, ok. Ça va bien, merci. So comment tu t'appelles? Kí lorúkọ yín? Je m'appelle. Ẹ máa sọ fún mi pé je m'appelle. Máa dá orúkọ yín. A ti máa dé gbogbo bẹ̀ yẹn. But ẹ jẹ́ ká kọ́kọ́ mú láti ibi preambles náà. Ṣé ìgbà gbogbo lẹ join industry? Báwo lẹ ṣe join industry? Ta ló ga yín? Ṣé ní Alákẹ́tù tí mo sọ yẹn? Àwọn ní tíátà náà wà ńbẹ̀ o. Àwọn onífíìmù wà ńbẹ̀? Àwọn wà ńbẹ̀ dáadáa. Ṣé rí àwọn onífíìmù tó wà ńbẹ̀ yẹn náà actually Nàìjíríà náà làwọn náà ti wá kọ́ kó tó di pé wọ́n padà wá sínú ìlú yẹn. Okay. So inú ìlú yẹn lèmi ti ń rí many people tó ti máa ń ṣe fíìmù yẹn. So ibẹ̀ ló ti wù mí. So bẹ́ẹ̀ni tí bó ṣe wù mí tí mo ṣe ń rí gbogbo ẹ̀ bó ṣe ń lọ yẹn ó máa ń jẹ́ nǹkan tó máa ń dùn mọ́ mi jù. Pé ó ń wù mí náà kí n àti ó ń wù mí náà kí n máa ṣe fíìmù. Bẹ́ẹ̀ wo bí mo ṣe máa ń rí àwọn ẹni bóyá máa wọ́n pe bàbá kan ní àṣegbé àwòkó tó bá rí interview wọn mọ̀ pé àwọn tí wọ́n dá orúkọ àwọn celebrity ìlú wa ni o ní Benin o ní Lákẹ́tù Sàkété kò bẹ́ gbogbo yẹn àwọn celebrity wa ni o. Ó wá dọjọ́ kan wọ́n kàn wá sùn nílé ni lóru mo dẹ̀ máa ń wo àwọn fíìmù Bọ̀dá Ibrahim àwọn Lálùdé yẹn mo máa ń wo fíìmù wọn kódà tó bá ní pé kí n lọ sí school máa fi school lẹ̀ máa sá lọ lé fíìmù owó la máa lọ fi wo fíìmù máa make sure pé mo wo fíìmù Yorùbá. So ibi tí mo ti máa ń wo fíìmù yẹn èmi náà wá máa ń ra àwọn késẹ̀tì yẹn. So mo dẹ̀ nífẹ̀ẹ́ sí Bọ̀dá Ibrahim gan. I love gbogbo ọ̀nà ni mo fi love Bọ̀dá Ibrahim. Ṣé ti rí wọn rí? Dáadáa. Ẹ sọ pé à ń bọ̀ ń bẹ̀. Okay. Màá tún sọ
nǹkan tó ń ṣe tó dùn mọ́ mi tí àwọn tó kù ò ṣe kọjá pé àwọn lọ ṣe. ẹ ṣe ẹ pẹ̀lú wa. nígbà tí mo dé Kòròdú okay. tó ní story kan náà tó tún gbé mi dé Kòròdú bọ̀ ìgbà tí mo dé Kòròdú ó ní ọ̀rẹ́ mi kan tí mo lọ sọ́dọ̀ ẹ̀ ìyẹn ló wá sọ fún mi pé mimic ó ní láti ṣe dọ́yìn àwọn tó máa ń wà lẹ́yìn kámẹ́rà tó máa ń ṣiṣẹ́ pé crew mo ní láti dọ́yìn mo ní ìwọ mo wá fẹ́ dọ́yìn bẹ́ẹ̀ mo wá sọ fún mi pé ṣé mi ò lè ṣe setman ni mo ní mi ò lè ṣe setman bọ̀ mo lè ṣe generator ma. okay. mo dọ́yìn generator ma yẹn mo wá tẹ̀lé Sakeni Kẹ́hìndé Adéyẹmí. okay, shout out to Kẹ́hìndé Adéyẹmí, one of our biggest people. bẹ́ẹ̀ni wọ́n try gan, God bless you sir. bọ̀ kí n tó tún dọ́dọ̀ Kẹ́hìndé Adéyẹmí yẹn mo ti dọ́dọ̀ Safoli. Yes. Our producer. Yes. So ìyá mi kan onítíátà làwọn àwọn ló mú mi dọ́dọ̀ Safoli. Generator mo máa ń tì mo máa ń ta cassette láti lè jẹun. ẹ máa ń ta cassette. like daddy sir àti dé location tí mo ti rò ó pin pé mi ò ṣe mọ́. bàbá wọn máa shoot lọ́wọ́ báyìí àwọn ọ̀gá wa máa sọ pé káwa máa kiri késẹ́ẹ̀tì lọ. àwọn ọ̀gá wa máa ní pé ká kiri késẹ́ẹ̀tì lọ ká lọ tajà wá. kẹ́ kówó wá. yes a máa lọ tajà a máa kówó dé wọ́n dẹ̀ tún máa gba owó tó jẹ́ owó tiwọn wọ́n máa gbà lọ́wọ́ wa. but géènì táwa bá rí bẹ́ẹ̀ lánàá. ẹ náà fi ń survive. bẹ́ẹ̀ ni sá. ó wá ní ọjọ́ kan ọ̀rẹ́ mi kan pè mí orúkọ ẹ̀ ń jẹ́ ṣé ikú pa mí ti lórúkọ ẹ̀. wọ́n á pè mí pé mimic boy àwọn ń ṣiṣẹ́ kan ní Lẹ́kì lọ́wọ́ o pé iṣẹ́ táwọn ń ṣe ń Lẹ́kì yẹn ṣé mo lè wá. mo ní ṣé àwọn máa yọ owó wọn ní iṣẹ́ yẹn mi ò ní ti generator but wọ́n kàn fẹ́ rí orúkọ generator máa yẹn nínú credit. pé generator máa wà ní location yẹn wọ́n yẹ pè mí nìyẹn. ẹ mọ̀ pé orí bọ̀dá Ibrahim mo ṣì ń lọ. bẹ́ẹ̀. bí ọ̀rọ̀ ṣe kan bọ̀dá Ibrahim nìyẹn o. bó ṣe pè mí nìyẹn tó yẹ máa pè mí sí location yẹn báyìí. mo wà ń bẹ̀ mo rí Jigan bàbá ọjà mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn artist ní location yẹn bó ti nǹkan tó surprise mi lọ́jọ́ yẹn tí mi ò expect kó lè happen tó jẹ́ nǹkan tó dùn títí dé ní ilé ni pé ó dà pé mọ́tò kan ó jáàmù mọ́tò bàbá ọjà. ok Jigan. ìyẹn Jigan so bàbá ọjà wá ní pé Jigan wá ní pé kí n tẹ̀lé wọn lọ kí wọ́n lọ tún mọ́tò yẹn ṣe mo wá tẹ̀lé wọn lọ wọ́n ní ṣé mo lè drive mo ní ara wọ́n tẹ̀lé mẹkáníìkì yẹn wá gbé wa padà wá mẹkáníìkì wá padà àti wọ́n á sọ fún mi pé kí n gbà wọ́n wá ka bí 2000 ní ọjọ́ yẹn wọ́n wá fún mi ìgbà tó wá fún mi ní daddy sir mò ń ṣe àwọn nǹkan báyìí bíi kí n máa sọ̀rọ̀ kí n máa ṣe bí àwọn èèyàn kan báyìí. kí n máa mímíkì àwọn èèyàn. mímíkì yẹn ò tí ì jáde o mo ní mo máa ń ṣe nǹkan báyìí wọ́n ní kí ni nǹkan yẹn mo ní kó má bínú pé owó yẹn mi ò fẹ́ owó mi kan gbé mi mo fẹ́ jáde wọ́n ní nǹkan tí mo sọ yẹn kí n kọ́kọ́ ṣe kí ni yẹn kí n ṣe nǹkan tí mo ní yẹn kí n sọ wọ́n ní kí n sọ kí n kọ́kọ́ ṣe wò wọ́n ní kí n fáwọn ní Ibrahim Chata wọ́n ṣe àyè. ọdẹ abẹ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ o. àfọkọyẹrí ọlọ́pọ̀ orí tó máa rà yé pèlè lọ́pọ̀ kan olùlù ló ń gbèdú ilẹ̀ mọ́gbàjà. wọ́n ní wà o wọ́n ní kí n ṣe Ọdúnládé mo ní. kọ́bà ẹ wo èmi Ọdúnládé Adékọ́lẹ́kùn la tí ó ṣe é sí nídìí. wọ́n ní kí n ṣe lálùdé wọ́n á ṣe lálùdé mo ṣe alápínni mo ṣe wá ṣe wọ́n ní ṣé nǹkan tí mo ṣe yẹn ṣé mo lè tún ṣe àwọn fẹ́ mú fídíò. It's getting interesting. bí. bọ̀dá Ibrahim wá. irọ́ Jigan ni àwọn ni mo lọ bá ṣe mọ́tò. ó ti yé mi. so wọ́n wá. rìkọ́ọ̀dù kí ni yẹn mo wá tún ṣe bí mo ṣe daddy sir wọ́n wá post fídíò yẹn. wow. mo fi Ọlọ́run ọba ṣe lẹ́rìí irú followers yẹn irú like yẹn irú views yẹn mi ò rí láti ọjọ́ tí mo ti délé ayé sà. ìdọ̀gọ̀ làwánò ni mò ń jẹ́
so àwọn ló wá change ẹ̀ pé nǹkan tí mò ń ṣe yìí mimic boy ni pé kí n máa jẹ́ mimic boy àwọn ló wá change kódà fún àwọn ló gba fóònù mi báyìí náà change ẹ̀ sí mimic boy. Wow. Yes sir, Jigan baba ọjà. Shout out to Jigan baba ọjà. God bless you for your support. Amen. Wow. Àwọn ló wá change kíní yẹn wọ́n á sọ pé mimic boy ni kí n máa lò pé kò ń ṣe làwánú pé nǹkan tí mò ń ṣe yẹn mò ń mimic àwọn èèyàn ni pé kí n máa jẹ́ mimic boy. Daddy ibẹ̀ ni Alhaji Paso ibẹ̀ náà ti follow mi bọ̀dá Ibrahim Alhaji Paso Alhaji Paso máa follow ẹ wọ́n follow ẹ báyìí wọ́n follow mi wọ́n pè mí wá sí ọmọ lisa irọ́ ni o wàláì bí lazim fún an experience yẹn. Yes sir bí fídíò ẹ ṣe gbé wa tó ṣe lọ wọ́n follow mi mo rí wọn pé Alhaji Paso follow mi mo gbọ́ láyé mi ọ̀gá ńlá follow mi yẹn ó dàbí ẹni pé wọ́n sí géètì àwọn followers wọ́n sí géètì nǹkan lẹ̀ fún mi bọ̀dá Ibrahim wọ́n follow mi wọ́n post fídíò yẹn most àwọn tí mo expect wọ́n repost fídíò yẹn. Yes sir Alhaji wa message mi pé ká wá sí ọmọ lè pé ọ̀dà kan ní show kan tán fẹ́ ṣe pé kí n wá mo wá débẹ̀ ní ọjọ́ yẹn ó wá jẹ́nu àwẹ̀ inú àwẹ̀ tí mo débẹ̀ yẹn mi ò wá rí àyè láti perform pọ̀ ìgbà tí mo Alhaji fún mi lówó mi ò ní owó kankan lọ́wọ́ owó tí mo fi wọ mọ́tò débẹ̀ ló wà lára mi torí mo mọ̀ pé tí n bá perform yín fi wèrè rí owó ṣùgbọ́n yín rí owó kankan bí mo kàn ṣe lọ kí wọ́n fún mi lówó owó tó fún mi ó dàbí 100 million lójú mi mo wá wò pé ẹ dákun láyé mi mo gbà mí mo gbówó lọ́wọ́ sẹ̀lẹ́bù mo gbówó lọ́wọ́ Alhaji Paso sẹ̀lẹ́bù fún mi lówó inú mi wá dùn mo wá ṣàdúrà fún wọn ní ọjọ́ yẹn. Wow. So bí Jigan baba ọjà wọ́n ṣe post mi many people ló follow mi àwọn tó ń rí tí mo ń lo fóònù tí kámẹ́rà ẹ̀ ò dáa wọ́n message mi. Wow. èèyàn kan wà ní Amẹ́ríkà ẹnìyẹn message mi ó ní kí n send account number mi. Really? wàláì bí lazim tó ní má dárúkọ àwọn rárá wàláì wọ́n dẹ̀ tọ́ bá ń wo interview wọ́n hàn pé àwọn làwọn jẹ́ kí n change fóònù ọwọ́ mi itel mò ń lò nígbà yẹn kámẹ́rà rẹ̀ tí n bá rí iná tó ṣe dáadáa wọn ò lè rí mi. ìyá pàmò ojú kan ti kárí mi. ó wá níbi tí mò ń ṣe live lọ́jọ́ yẹn báyìí mo wá ń ṣe wọn ní kí ló ń ṣẹlẹ̀ tí mò ń gbé fóònù kiri báyìí mọ́lá ojú kámẹ́rà rẹ̀ ni ò ní hàn wọ́n ní sẹ́ mo fẹ́ change fóònù ni wọ́n wá fún mi ní wàásù 50,000 ó dàbí 1 million lójú mi ni mo á lọ change fóònù mi mo á bẹ̀ sí ní ya wọn content mi láti bí ibẹ̀ yẹn Bùkúnmi Olúwaṣínà. irọ́ ni o. bẹ́ẹ̀ ni àwọn náà post mi rí ó ní fíìmù kan tí bọ̀dá Ibrahim launch ní ọdún yẹn Olókìkí Òru. Olókìkí Òru. mo wá lọ síbi fíìmù yẹn mo wá sọ fún wọn pé mo máa ń ṣe nǹkan báyìí àwọn náà ní kí n ṣe fídíò kí n tag àwọn mo wá ṣe fídíò mo tó tag wọn àwọn náà tó repost. Wow. ó jẹ́ nǹkan tí ó dùn mí ṣùgbọ́n bí fídíò yẹn ṣe lọ tó kò tí ì dùn mọ́ mi nínú pé àwọn tí mò ń ṣe bí wọn ó wù mí kí n rí wọn. kò rí wọn one on one. pé mò ń mímíkì bọ̀dá Ibrahim tí bá tẹ̀ wá rí wọn báyìí bó ni ó ṣe fẹ́ rí lára mi. ó wá ní ọjọ́ kan wá sí pẹ̀lú gbogbo ẹ̀ náà mo sì ń ti jẹnẹrétọ̀ yẹn náà sà. o ṣì ń ṣiṣẹ́ mo ṣì ń ṣe mi ò irọ́ mi ò tí ì rí nǹkan tí mo fẹ́ mú mi ò tí ì rí mo ti bá rí mú yín stop bọ̀ yín tí ì rí mú gbà yẹn mo wá lọ location wọ́n wá fi mí ṣe babaláwo nínú fíìmù kan wọ́n á ní kí n lo voice bọ̀dá Ibrahim nínú iṣẹ́ yẹn wọ́n á lo voice wọn àjẹ́ wọn wà ń ta. bọ̀dá Ibrahim gangan wà ń ta. wọ́n wà ń ta wọ́n wá ń ṣe kinní yẹn wọ́n ṣe kinní yẹn tán àwọn yẹn wá sọ mi pé bọ̀dá ẹni tí mò ń ṣe bí wọ́n máa wà ń ta ń bẹ̀ yẹn. irọ́ ni o. dádì sà ẹ̀rù bà mí mo fẹ́ tọ̀ sára sà mo ní ẹ̀wọ̀n gbà mí ọlọ́run máa dé ṣé máa sọ fún mi pé kí n má ṣe kinní yẹn ni àbọ̀ máa bínú sí mi àbọ̀ máa tiẹ̀ sọ àbọ̀ fẹ́ bá mi jà ni. dádì mo yìí bọ́ta mo ṣe rí wọn mo tún wá wọ àárín yẹn kinní yẹn gùn mí pé má fọ
wọbẹ̀ ọ̀ya ṣe kinní yẹn mo tún ṣe wà àárín wọn nìyẹn mi ti jú sà mo wà àárín wọn nìyẹn mo tún ṣe bẹ̀rẹ̀ mímíkì nìyẹn wọ́n tún ṣe bẹ̀rẹ̀ sí ní yà mí nìyẹn. bọ̀dá Ibrahim dẹ̀ wà ń bẹ̀. yeye wọ́n yà mí wọ́n kó mi mọ́ra wọ́n ṣe prayer wọ́n ṣàdúrà tí ẹni kan tí mo máa ń really love nínú ọ̀rọ̀ bọ̀dá Ibrahim ni pé wọ́n dá o. bọ̀dá Ibrahim dá. yes sir wọ́n dá sá. wọ́n dá. nínú gbogbo àwọn tí mo mímíkì àwọn tó máa ń advice mi jù tó máa encourage ẹ tó máa sọ̀rọ̀ gidi tá a rí alójoojúmọ́ o bọ̀ tí n bá rí wọn lẹ́ẹ̀kan báyìí gbà báyìí wọ́n fẹ́ sọ̀rọ̀ gidi fún mi ni. nǹkan tó ń ṣeun tẹ̀ra mọ́ ọdẹ yẹn ó lálùbáríkà ń pa bọ́ọ̀ yẹn máa ń sọnù nǹkan tó ń ṣeun. ohun wọn lẹ tún lò yìí. wọ́n tó ń ṣeun tẹ̀ra mọ́ ó lálùbáríkà ń di rẹ̀ gan-an wọ́n tó dáa ló ń ṣe yìí mo máa ń rí kinní tó ń ṣe bí nǹkan tó dáa wọ́n sì wọ́n ṣe bí mi lójú mi ọmọ mi kinní ẹ̀ wọ́n ń jíjà mi tí bá délé ìwọ̀n máa lọ tú. ẹ jọ at this point now from okay, this sir. point yes sir. mo fẹ́ kẹ́ máa lo this point now okay sir. mimic boy yes sir. gbogbo questions tí máa ti béèrè mo fẹ́ kẹ́ máa fún mi ní flavour Ibrahim Chatta máa fi dá wa lóhùn lórí ètò tí máa ti tó tàǹtà máa change ẹ̀ máa ti ní kẹ́ change ẹ̀ torí pé àlùbáríkà wà nínú vibe bọ̀dá Ibrahim Chatta ó yá ẹ máa fún wa lọ. ẹ rí bọ̀dá Ibrahim jẹ́ èèyàn kan tó dáa tó dẹ̀ nífẹ̀ẹ́ sí nǹkan tí à ń ṣe torí kò ń ṣe mí nìkan ni mò ń ṣe ìgbà tẹ́mi sì jáde tẹ́mi dé. irọ́ bọ̀dá Ibrahim kọ́ ló ń sọ̀rọ̀ yìí o. ó yá padà sí character yẹn ó yá action. nǹkan tó ṣẹlẹ̀ nípa rẹ̀ ni pé ṣẹ́rí ìgbà tẹ́mi dé mo rí i pé ó dà pé kí lórúkọ wọn yìí ó dà pé àwọn náà ń ṣe babaláwo báyìí àwọn ló máa ń ṣe bíi mímíkì olóhùn yọ. àwọn ló wà ń bẹ̀ gbà yẹn gbà tí mo wá dé tí bọ̀dá Ibrahim bá máa fẹ́ máa sọ̀rọ̀ báyìí wọ́n máa jẹ́ kí n mọ̀ pé àwọn kan ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ o ìwọ náà tó ń ṣe yìí má stop o sì mọ́ gbìyànjú rẹ̀ sí. kíní yẹn mo dì mú láti gbà yẹn tèmi náà mo wò pé èèyàn gidi bá mi sọ̀rọ̀ èèyàn tó wúlò èèyàn tó dánú ayé bá mi sọ̀rọ̀ tí mo dẹ̀ gbọ́. tí bọ̀dá Ibrahim bá fẹ́ ṣe kárátà arúgbó tó ní arúgbó yẹn ni mo fẹ́ ká máa gbé lọ báyìí. ẹ mọ̀ pé nínú fíìmù èmi ni. kárátà yẹn mo fẹ́ ká máa lò lọ báyìí. ẹ tẹ́wọ̀n pé tá a bá ní ká máa lo àwọn kárátà yẹn lẹ́mọ̀ pé ń ṣe bí mi ò lè dàbí mi. bẹ́ẹ̀ ni bọ̀dá àwọn aráalé ẹ fìyẹn lè fáwọn aráalé kan jọ́ọ̀jì. ẹ tẹ́ bá ní wọ́n ṣe bí arúgbó lọ tí n bá ń bẹ̀rẹ̀ bí arúgbó ẹ ní gbọ́ ọ̀rọ̀ mi dáadáa yìí lè fi dáadáa. máa sọ fún yín ní time tẹ́ máa stop. ọ̀dà bẹ́ẹ̀ ṣe rí àwọn ọgbà kan wà tó jẹ́ pé ọjọ́ ìgbà tó dùn mí jù nínú ọ̀rọ̀ tá à ń sọ lọ yìí náà ni o nígbà tí mò ń ṣe jẹnẹrétọ̀ máa. kí ni nǹkan náà tó dùn yín jù. ṣe rí ìgbà míì màá wà níta wọ́n mọ láti lọ́wọ́ yóò wù mí pé kí n wà ń bẹ̀ láti lẹ́nì ṣùgbọ́n kò ń ṣàyè ẹ̀gbọ́n mi bí kò ń ṣàyè ìgbà yẹn la ọ̀gá mi ó ti sọ fún mi pé àmì mílíkì lọ́wọ́ à ń ta ìdí jẹnẹrétọ̀ ni ó wà kí ni òun máa ń dùn mí gan-an. wàhálà. ìwé kí n nílẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ dáadáa. wàhálà you try. ẹni jẹ́ wà ní kọ́ńtà nìyẹn ẹ jẹ́ kí n sọ̀rọ̀ dáadáa. yẹ mo ti fíìlì àwọn aráàlú ti fíìlì yín. ó yá jẹ́ ká tẹ̀síwájú nínú interview yìí kí ni most challenging experience yín in the course of your career. mo rí díẹ̀ bọ̀ ẹ ṣe pẹ̀lú àwọn aráàlú. díẹ̀ tí mo rí náà alihamudulilayi. mo sọ fún yín pé alákẹ́tù ní ìlú ọ̀dọ̀ wa àti bẹ̀yẹn mo ti máa ń kiri késẹ̀tì dáadáa láti bí bẹ̀yẹn mo dé sí Ìbàdàn láti Ìbàdàn
ọ̀rẹ́ kan náà ló mú mi kúrò láti orúkọ ẹ̀ ń jẹ́ Toyib. Okay. Òun ló mú mi kúrò láti Alákétu yẹn. Débàdàn láti Ìbàdàn. Mọ́mí ẹ̀ wà ní Agége. Ọ̀dọ̀ mọ́mí ẹ̀ ni mo ti gbà dé ọ̀dọ̀ Safoli. Okay. Oye àtọ̀dọ̀ Safoli yẹn ni mo ti dúró sí Ìkòròdú. Kí n dẹ̀ tó dúró sí Ìkòròdú náà mo fèsì àwọn challenges kan. Pé ó máa ń bà mí nínú jẹ́ díẹ̀. Ṣùgbọ́n mo rò pé gbogbo nǹkan yẹn Ọlọ́run ọba tí máa ń mú yàn mọ́ ọ̀nà. Kò jẹ́ nǹkan tó máa ń dùn mí lọ fà. Tí má kàn ti rò ó mo máa ń kó lórí ẹ̀. Kí ni àwọn kan náà share pẹ̀lú wa? Nǹkan yẹn ni pé mo lọ ta késẹ̀tì náà ni. Ọ̀rẹ́ mi rí ẹ wá pè mí pé mimicking làwánù mo ń jẹ́ ń gbà yẹn. Wọ́n pè mí pé máa bọ̀ ní Ìkòròdú. Mo ní kí ló ń ṣe ń Kòròdú? Ó ní kí n tiẹ̀ máa bọ̀ tí n bá ti dé késẹ̀tì kan wà lọ́wọ́ tòun a fẹ́ kó késẹ̀tì yẹn ká lọ tà á ní Àkúrẹ́. Bí mo ṣe wá dé Kòròdú lọ́jọ́ yẹn ó wá ní pé bá a ṣe ń lọ Àkúrẹ́ yẹn a gbọ́dọ̀ yà lọ́dọ̀ pásítọ̀ kan àwọn fẹ́ san ìdá mẹ́wàá. Ó dàpọ̀ ó ṣe nǹkan kan ní church ó wá rówó wá lóun fẹ́ san ìdá mẹ́wàá ká tó máa lọ sákúrẹ́. Mo wá dọ́dọ̀ pásítọ̀ yẹn mo wá ọ̀rẹ́ mi wá sọ fún pásítọ̀ pé mò ń ṣe nǹkan báyìí o pé nǹkan tí mò ń ṣe yẹn ṣé ó lè jẹ́ kí n ṣe lójú pásítọ̀. Pásítọ̀ wá ní pé ayá náà kí n ṣe. Mo wá ṣe nǹkan yẹn. Mo ṣe àwọn kinní bọ̀dọ̀ Ibrahim bọ̀dọ̀ ọdún bàbá Alápinni Lálùdé bàbá yẹn láìkẹ́ gan. Bàbá yẹn wá ní pé mi ò lè tẹ̀lé bọ̀bọ̀ yẹn lọ sí Àkúrẹ́ pé ṣé mi ò lè dúró ní Ìkòròdú. Ìkòròdú ìbò mo fẹ́ sùn sí ní Ìkòròdú. Àgbà Ọlọ́run jẹ́ kí mi ò tí ì rí pásítọ̀ náà láti gbà yẹn bọ̀ Ọlọ́run túbọ̀ jẹ́ kí wọ́n tó lọ sókè. Àmín. Bàbá pásítọ̀ yẹn àmọ́ àtìyàwó wọ́n jọ ń gbé ní ẹgbẹ́ church yẹn ni. Wọ́n dẹ̀ cover church yẹn pẹ̀lú páànù àwọn páànù yẹn ló fi cover ẹ̀. Church yẹn náà kò dókè ó yé yín. Church yẹn mo wá sùn sí. Ọjọ́ tó bá mi tínú mi ò dùn ní o. Mo wá sùn sórí ibi tó ti máa ń gbàdúrà yẹn. Ó yé yín òjò wá bẹ̀rẹ̀ lóru. Òjò yẹn wá omi yẹn ó débi tí mo sùn sí yẹn. Mo ní láti wá gbé àga táwọn èèyàn máa fi ń jókòó sí ní church yẹn láti gbé sórí ibẹ̀ yẹn láti sùn sórí ẹ̀ kílẹ̀ mọ́. Nínú òtútù yẹn. Bẹ́ẹ̀ni sá ìgbà tó dọjọ́ kejì mo gbé báàgì mi mo ní mò ń padà sílùú. Alákétu. Wàláhì ìrìnlẹ̀ àṣìn pásítọ̀ yẹn ló wá sọ fún mi pé kí n dúró. Òun ò sáà lè sọ pé kí n wá sùn tàwọn àti ìyàwó àtọmọ nínú rúùmù kékeré. Mo dúró ọwọ́ lóun náà àwọn oníyàn kan tó ń fẹ́ mú mi lọ bá pé nìyẹn máa ń lo MC dáadáa. Okay. Ó wá mú mi lọ bá dádì wa Pariolodo. Okay. Pariolodo náà bẹ́ẹ̀ sì ni mú mi lọ sí òde MC. Láti bí MC yẹn mo máa ń perform àwọn kinní yẹn àwọn èèyàn ṣá máa ń like help mi. Ṣé rí bẹ́ẹ̀ náà mi ò tún dúró bẹ́ẹ̀. Mo tún rí challenges ń bẹ̀ yẹn náà again. Kí ni yẹn? Challenges tí mo rí bẹ́ẹ̀ ni pé dádì wa Pariolodo wọ́n like wa gan. Wọ́n like mi gan èmi wọ́n like mi but wọ́n fẹ́ kí n lọ jáde pé mo fẹ́ free lọ́ta. So kinní yẹn ó ń jẹ́ nǹkan tó dẹ̀ ń. Bí nǹkan tó ń hold the air. Wẹ́ ó ń dí èmi mú pé kí n má jáde kinní kan. Ó wá fẹ́ dàbí kàńtà láàrin èmi àti wọn. Bọ̀ ìyàwó wọn pẹ̀tù sí màtá yẹn torí tí bàbá ọba fẹ́ kí n jáde bẹ́ẹ̀ yẹn ìyàwó wọn máa ń cover mi láti lọ láti padà. Tó bá fẹ́ di bí ìbínú ìyàwó wọn yẹn ló máa ń fèsì pé àwọn làwọn ní kí n lọ o
so kíní yẹn wá dàbí ẹni pé kíní yẹn ò jẹ́ kí n free so mo dẹ̀ ti tẹ̀lé Sáfólì wá sí hòtẹ́ẹ̀lì tó ṣẹ́ẹ̀dì yẹn rí. ok ní Kòròdú. ní Kòròdú ní nǹkan bíi 2018 mo á ti míìtì wọ́n pe bàbá kan ní ìbílẹ̀ ọ̀jọ̀gbọ́n ó máa ń ṣe chant ọ̀rẹ́ mi ni tó dáa gan tẹ́ pé Ọlọ́run túbọ̀ máa ràn án lọ́wọ́ lágbọ́ Ọlọ́run kò ní takú sójú ọ̀nà àmín. òun mo á pè ní ọjọ́ tí mo fẹ́ fìbínú kó lọ́dọ̀ parí olódò yẹn láti máa bínú lọ ìlú wa yẹn wọ́n á pè pé mo ti ń lọ o ó wá ní Àdìsá má lọ bí kankan ṣe sùúrù dúró ń Kòròdú yìí mọ́ lọ bí kankan wọ́n ní díẹ̀ mọ́ lọ sẹ́ inú ti torí gbogbo ẹ̀ ó ti sú mi ìbílẹ̀ ló wá ní pé ok ṣé mo mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣé mo lè wá sọ́dọ̀ àwọn mo ní kó sí wàhálà wọ́n á ẹ̀ṣẹ̀ wá lọ sọ́dọ̀ ìbílẹ̀ yẹn àwọn mẹ́rin ló ń sùn nínú rúùmù kékeré báyìí ìgbà tí mo débẹ̀ dáàdì sà mo tó fèsì àwọn ogun kan fẹ́ sà ṣé ẹ̀rọ ogun tí mo fèsì ń lọ fa ò máa wò pé mo kọ́ rò pé ogun ìdílé ìgbà tó wáyà máa wò pé ó wọ Ọlọ́run kó máa rí bẹ́ẹ̀ ni wàhálà mo rò pé ó wọ Ọlọ́run kó máa rí bẹ́ẹ̀ torí mo dọ́dọ̀ tòun bóyá gbà mí sí àtọ́dọ́ ẹ ni mo ti di ẹni tó lọ ń jọyìn jẹnẹrétọ̀ máa ibẹ̀ mo ti mí ti àwọn tí mo ń sọ yìí o. ó ti yé mi. so bí mo tó ṣe wá dọ́dọ̀ tòun náà mo tún bá challenges láti ọ̀dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ torí èmi àti ẹ̀gbọ́n tiẹ̀ yẹn àfi ti tara gbá tira wa a ní iṣu kékeré bọ̀ iṣu tá a níyẹn kò ní pé kí àárín èmi àti ìbílẹ̀ yẹn dàrún ìgbà tó ti wá rí i pé fíìmù yẹn ti fẹ́ ṣe kinní jù òun náà tó ní ọ̀rẹ́ ó tún kó lọ́dọ̀ ẹ̀ lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ yẹn obìnrin. ok. so àtọ̀dọ̀ obìnrin yẹn ló wá ní ọjọ́ kan ọ̀dọ̀ tiẹ̀ dẹ̀ mo ti máa ń rí èmi náà máa ń kéwì bó ọ̀dọ̀ tiẹ̀ mo ti máa ń rí tó ti máa ń gba àwọn kinní birthday kìyàn happy birthday to you o tó ti máa ń ṣe tí mo ti máa ń wò pé kí ni bàbá yìí ń ṣe yìí àwọn tí mo bá ń rí báyìí máa rí pé ó dà pé ọjọ́ tó fún ní 5,000 lójú mi wọ́n rò pé kíní yìí tó yí bàbá yẹn ń pariwo nù lé yìí owó mọ̀ wà ń bẹ̀ èmi náà mọ̀ lè ṣe kíní yìí tí mo yẹ máa dé ọ̀dọ̀ obìnrin yẹn mo wá ṣe ẹ́kọ̀dù kan lọ́jọ́ yẹn mo yẹ post ẹ̀ ẹ̀ẹ̀kan kan wá rí ni láti ewì tí mo ṣe yẹn ṣé mo lè bá wọn ṣe ọjọ́ tí ń kọ gba owó pé ọ̀dà pé ibi tí mo dé yìí èmi náà ti fẹ́ máa gbowó gidi láyé mi nìyẹn àwọn lè lò mo máa ń gbà mo ní àyẹ́sà mo máa ń gba torí 5,000 tóun ti gbà lójú mi yẹn èmi náà sọ pé mo máa ń gba 5,000 àwọn ní pé káwọn òye àwọn máa fún mi ní 10,000 mo á gba 10,000 mo ṣe chant yẹn mo yẹ wá ṣe chant yẹn mo á send ẹ̀ sí wọn wọn like ẹ̀ inú wọn dùn láti mo wá máa post sórí Facebook pẹ̀lú chant yẹn mo á lọ mú picture àwọn artist picture dadi wa 220 màá lọ mú picture wọn wà lára àwọn picture tí mo fi máa ṣe ní lọ́jọ́ bí o màá tàgì wọn ọmọ bá repost bẹ́ẹ̀ ni ọmọ bá repost mi ò ráwọn artist yẹn rí o pọ̀ màá ti lọ mú picture yẹn màá mélè n bá ti lè rí pé Kẹ́mi Afọlábí fẹ́ ṣe birthday báyìí màá ti kéwì n bá ti jù àwọn fáǹsì máa wá àwọn fáǹsì wọn máa wá pé àwọn fẹ́ ṣe birthday o wọn máa charge wọn máa fún mi lówó ọjọ́ tí mo wá dojú lọ́jọ́ tí mo kọ́ fẹ́ lọ gbalé àwọn owó chant tí mo rí yẹn mo ti tójọ ti wà ń bẹ̀ kìíní yẹn ó dàbí ẹni pé inú mi fẹ́ bàjẹ́ inú mi fẹ́ dùn ni torí mo mú girlfriend mi wálé girlfriend mi wá wà lọ́dọ̀ obìnrin yẹn ò sí ilé ó wà ní school so bó o ṣe wá dé ó wá wò pé ta ló gba àlejò obìnrin sínú ilé ó wá pè mí mimic obìnrin kan wà nulẹ̀ ń bí báyìí kí ló ṣẹlẹ̀ kí ni torí ẹ̀ mi ò ṣe fẹ́ dá ọkọ ẹ̀ kí ló ṣẹlẹ̀ tí obìnrin fi wà nulẹ̀ kí ló dé kí ló happen mo wá ní mo wá ń gbọ̀n mo ní ó kàn wá mi wá ni
kíní kan girlfriend mi tí mo fẹ́ ya lálẹ́ torí mo lọ party kí n dé ká yára wa bọ́ mo á rí pé mi ò free inú ilé ọ̀rẹ́ mi lélẹ́yìí gbogbo question eléyìí ti pọ̀ ju pé kí n rówó ara mi kí n gbalé lọ ó mo kàn ṣe jáàmù owó kan lórí chanti ewì tí mo ké nìyẹn lẹ́nìí mo wá rí bí 200 nínú àkáǹtì mi ní ilé ni ẹ ṣòfò dànù mo yẹ lọ sẹlẹ́pẹ̀ nìyẹn mo yẹ lọ gba ìrúùmù kan ẹnu ìrúùmù kan yẹn mo ra gáàsì mo ra bẹ́ẹ̀dì kan mo ra tẹlifíṣàn kékeré kan báyìí ajẹ́fẹ́kì lọ gbé sí mi lọ́wọ́ mo tá a wà ń bẹ̀ kò sí wèrè ìtàn láàfi pa bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní dàgbé ní Kòròdú nìyẹn ó ti náwọn náà àwọn kan náà tó wà industry tá a ti pè tí mo ti pè pé ẹ dákun ṣé mo lè wá máa gbé lọ́dọ̀ yín kíní mo fẹ́ continue ni mi ò fẹ́ kó stop tó ti yarí fún mi mi ò fọ́ dádìsà wà lẹ́hìn Ọlọ́run mi ò fọ́ bí mo tún ṣe wà yìí mo mọ̀ pé sọ́fà máa wá o but mi ò tó fọ́ online lájọ inú àdúrà gbà bọ̀ àjọ wà online la wà o kíní yìí ọ wà lọ́wọ́ rẹ wọn tó fẹ́ post sórí rẹ̀ tó fẹ́ ọwọ́ ó ti wà ń bí kò ń ṣe pé bóyá mo fẹ́ lọ bẹ́ anybody bó o pè mí ó ti wà ń bí ó ti wà lórí fóònù ṣe bí Instagram TikTok Facebook YouTube àwọn nǹkan bẹ́ẹ̀ ó ti wà ń bí èyìnbó ló ṣe àwọn náà jọ gbádùn ń bí ni. Ibi tá a bá dé yìí mo fẹ́ kẹ́ fún wa ní ewì ká tó ráàpù ètò yìí ọ àwọn ìlú wo lẹ lè kí iṣẹ́ lè kí Ìbàdàn ó yá fún wa. lónìí mo kí gbogbo ẹ̀yọ́ ọmọ Ìbàdàn Mèsì Ọ̀gọ̀ nílé Olúyọ̀lé níbi olè gbéjáre wọn lóhùn ìlú Ògúnmọ́lá olódò ògbò kẹrin lójú ogun ọwọ́ Sokoto kẹ́ńbẹ́rẹ́ bí ìjà àgbàlá Ògúnmọ́lá jókòó bàbá ẹlòmíì lọ Ìbàdàn má jòrò sùn bẹ̀rẹ̀ kí o tó wọ̀ ni wọ́n jẹ́ bí ti kó nílé ní kálejò ní kìtẹ̀rù omi ọlálùpùn ọ̀mù abèjì rẹ̀ ń lómi Ìbàdàn a kì í wáyé ká mọ́ lárùn kan ìjà àgbòrò lárùn Ìbàdàn ọmọ àjẹgbìjẹ kararun ọmọ àfikarun fọ́rin mu Ìbàdàn ìlú Òjò ìlú Àjàyí ìlú Bíkúnlé ìlú Látòsà Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbàdàn ọmọkùnrẹ́ bẹ̀rẹ̀ kí o tó wọ̀ o bí ti kó nílé ní kálejò ní kìtẹ̀rù omi ọlálùpùn ọ̀mù abèjì rẹ̀ ń lómi Ìbàdàn a kì í wáyé ká mọ́ lárùn kan ìjà àgbòrò lárùn Ìbàdàn mo kí gbogbo ẹ̀yin ọmọ Ẹ̀gbámọ Olúṣàbímọ Láké ọmọ Bódú Erí jogún ara àjànà wọn ò kọ́hun èsì ìṣẹ́ gbá tó mọ fífi ọ̀rọ̀ tí iṣẹ́ tẹ eégún mọ́nú Olúgbọ́n Jọbí ọmọ omi kíkan ọ̀gọ̀dọ̀ lóró orí Ẹ̀gbá bí òró mi apagi Ẹ̀gbá bí òró mi apọ̀pẹ̀ bó bá délé apagbaguda ṣebémi àti bàbá ẹ̀ lájọ́ ń pin ó mú mi gúnyàn lẹ́lùkùn mẹ́dẹ́ tí mo ṣe bẹ̀dọ̀ lóró Ẹ̀gbá tó lóhun ọmọ yẹn jẹ mo yá akó mo rè yín ọkọ̀ fún ètò lóhun òjọ bẹ̀ mo yá akó mo rè yín ọ̀lẹ̀lẹ̀ ọjọ́ tí bàbá ń dáná ogun láàjì ọjọ́ yẹn ni bàbá ti wá gbójú ogun lọ èmi ò ní fólóró sílẹ̀ kí n bẹ́lẹ̀ mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́rin àfọ̀jọ́ ọmọ ẹnu dùdùyọ̀ tí ń jẹ́ mọ́ ilé wa o ìlú ọ̀gá mi ni dáadáa 220 Ìlọrin àfọ̀jà ẹnu dùdùyọ̀ tí ń jẹ́ mọ́ ilé wa ọmọ òpó kanabítí èyí tí ń bẹ lálẹ́ èdè yun òpó gbọ́rọ̀ bàbá ẹni akọjú síná iná ni ò gbọ́rọ̀ wọ́n ní akọjú sómi omi ni ò gbọ́rọ̀ wọ́n ní àfipọ̀ ọtí tó lé wá ń kọ ẹjẹ́ àfifọ́mọ alágídí ọmọ wo ni ò gbọ́rọ̀ èèlà fọjà wọ́n kọjú ọmọ ọmọ ilé wá sógun ogun náà là fọjà lọ́lọ́lọ́ tí ó padà wánú lé wọn o. ò mà rán lèmi. ọmọ Ọlọ́run la pẹ̀ràn ọmọ ọlọ́rọ̀ alágogo dẹ àsìgbà lọ́nà tó mú ọmọ Ọlọ́run la pẹ̀ràn o ọmọ Ọlọ́run la pẹ̀ràn ọmọ ọlọ́rọ̀ alágogo dẹ àsìgbà tí ń bẹ lọ́nà tó mú òmùmọ̀sí ṣe báyìí ni mo kí n dáadáa tí n bá délé àwọn bàbá ẹ̀yìn wọn láwọn lọmọ olómù lápẹ̀rẹ̀ ibi ọ̀rọ̀ tí ń gbérọ̀ lọ alágogo dẹ àsìgbà tí ń bẹ lọ́nà tó mú ní ọjà rẹ̀. ṣé gbogbo ewì yìí iṣẹ́ kọ́ńbì kan ni àbí bó lẹ ti ń rí inspiration yẹn. no ohun èmi ni mo ní ohun. ewì ńkọ́.
òun náà ni ohun tí mo fi ń. Okay. But oríkì a máa ń kọ oríkì bóyá ìlú báyìí mo lọrin báyìí lọ ṣe ń kí lọrin Òṣogbo báyìí lọ ṣe ń kó Òṣogbo báyìí sọ a máa ń kọ yẹn dáadáa. sí talent tẹ́mi bá rí talent mo máa ń respect ẹ̀ torí kò easy kí èèyàn wà talented ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń try láti learn ẹ̀ kò kí n ṣe pé kí èèyàn learn ẹ̀ ẹlòmíì máa learn ẹ̀ kò ní mọ̀ tí talent yẹn ò bá sí ní ibẹ̀ so kí ni plan yín gangan ṣé content náà ni àbí movie acting gangan kí ni plan yín gangan. Actually plan mi gangan acting ni o. Acting. Baba time ṣì wà o. Of course. Time wà nǹkan tí mo kàn mọ́ nìyẹn sá. Now ẹ̀yin ará lé platform mi mo máa ń like kí n lò láti fi support talent. This guy mimic boy is very very talented very talented gbogbo yín lẹ ti fetí rí ẹ ti fetí gbọ́ àwọn náà ní plans títí wọn ẹ̀yin tẹ́ bá fi pé bóyá ẹ lè support wọn what's your àwọn social media handles. Instagram mimic boy tv. TikTok mimic boy tv. Okay. Facebook mimic boy entertainment. YouTube mimic boy tv. Okay, gbogbo yín lẹ ti gbọ́ tí ẹ bá ní ìbéèrè kan bóyá ẹ fẹ́ ṣe birthday shout out ni wọ́n lè bá yín ṣe dáadáa ẹ ti gbọ́ social media handle wọn ẹ contact wọn ẹ bá wọn sọ̀rọ̀ ẹ support wọn talent ni wọn ẹ kí àwọn aráalé can sign out gẹ́gẹ́ bí ara àwọn mentor yín tẹ̀ ń wá àwòkọ́ṣe wọn yẹn bọ̀dá Ibrahim Chatta kí lẹ fẹ́ sọ nípa wọn. kò sí nǹkan tí mo fẹ́ sọ nípa bọ̀dá Ibrahim ju pé bó ṣe ń ṣe kó tó ń bọ̀ máa ṣe lọ lágbà Ọlọ́run ní fi ikú tó yáwọ́ pa wọ́n. Àmín inshallah. torí wọ́n wà lára àwọn ẹni tó jẹ́ kí èmi dé èèyàn wọ́n wà lára wọn because ẹni téèyàn bá wò bí àwòkọ́ṣe tí o dẹ̀ tún rí sójú méjèèjì tó tún advice yẹ èèyàn ni nínú gbogbo àwọn tí mò ń mímíkì tí mò ń ṣe bí wọn ẹni tó dáa jù tó dáa mo gbogbo ẹnu mo fi ń sọ tó dáa jù bọ̀dá Ibrahim ni wọ́n dáa gan ni o gan 100 ni o ẹ mọ̀ pé gbẹ̀yìn mo wà wọ́n dáa ẹ mọ̀ pé mo mẹ̀yìn gan mo mọ̀ yín o ẹ believe picture yín wà lọ́wọ́ mi ẹ rí ẹ lè mọ̀ gbà ní 2017 ọ̀ya 2017 mo mọ̀ ẹ jẹ́ káwọn ará lè wò erégédé kẹ́rẹ́ gan ó lọ fàáfàá ṣẹ́ rí location wo lélẹ̀. location wo Safoli ni ó ti pẹ́. bọ́bọ́ ìwọ kan ti Pentagon o. èmi ò kàn lè sọ déètì tèmi ni. kò sí wàhálà gbogbo ẹ̀ náà lọ́lọ́run mọ̀ ẹ̀yin ará ilé ẹ ti rí bí ó ṣe lọ mimic boy ni wọ́n bá wa sọ̀rọ̀ ní orí ètò lẹ́ni is a talent to look out for. I am telling you, this guy is going places. Ọlọ́run ti ń ṣe ibi tó wá dé báyìí kò ní takú síbẹ̀ ògo yín ó máa tàn sówó á tàn sọ́lá á tàn sí ẹ̀mí gígùn àtàláfíà ara ẹ ṣe gan tí ẹ bá àwọn ará ilé sọ̀rọ̀ ní orí ètò Unscripted lórí ètò lẹ́ni so ẹ fi ohun mímíkì yẹn ẹ fi kí àwọn fáǹsì yín. ẹ lẹ̀ bẹ́ẹ̀ wo nǹkan ò ní iṣẹ́ mi yín o gbogbo èyí olólùfẹ́ wa tẹ́ wà nílé dòdò ìṣòwò kó wọ́n lè nà já kókókó lára ọ̀tá lè ara yóò lè sówó ẹnìkẹ́ ìgbọ́gbìrì èèrà ẹ̀gbọ́kù ọba lórí ìtàn ìgbọ́kù yín o. ẹ wò ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ èyí tẹ̀wé ayé bá wí lẹ́gbàrún gbà èmi àwa alápín ní òrìṣà ni mo sọ bẹ́ẹ̀ bálẹ̀ ní gírígíjì gbàgbọ́ wò ó àwọn òkùnkùn wọn sì gbọ́ná bẹ̀ ẹ wò mí wò ẹ mọ̀ jẹ́ wọnú yín o bí n bá wọnú yín. tẹ bá gbé gẹ̀ẹ́sì ẹ máa lápamọ́ motion lè mí o. ẹ má lọ ṣe bẹ́ẹ̀ o. As we come to the end of the show, Unscripted, thank you for coming on the show once again. God bless you for your support. Please,
Do not forget to subscribe to our channel, Jeff Owolewa TV. As you are watching our videos, please subscribe to this channel and smash that notification bell. So when my next video is popping up, you're going to be the first to see it. God bless you for watching our videos. God bless you. God bless you for dropping those beautiful comments. Jeff Owolewa is my name. See you on the other side. Hala. Peace. Thank you so much. Please subscribe to my YouTube channel and press the notification button.